Ẹ̀yin ọkùnrin èmi ló dé tí ò sí tẹ̀ ń dára yín nú dùn tẹ̀ ń dára yín nú dùn ṣé nítorí àti ní àwọn obìnrin kí wọ́n jókòó lé yín pé kò sọ́kọ ṣé yẹn ni ẹ wá fẹ́ mọ̀ dára yín nú dùn lé lórí bí wọ́n bá ń pe gbogbo ẹranko tó lẹ́jẹ̀ ṣé bíi ti ìgbín ni wọ́n ní ó yọjú bá a bá náà obìnrin ó jókòó ṣé bọ́dọ̀ ọkùnrin alálùbáríkà lá ní òun ó jókòó sí àmọ́ san tí wọn ò wúlò tí wọn ò gbádùn là ń bá wí ni wọ́n bá lẹ́ranko tó níwo ní ọkàn yàn pa ṣé bíi ti ìgbín ni wọ́n ń sọ ọkùnrin mi wà tó ṣe pé gbogbo ásẹ́ẹ̀tì tó ní láyé ẹ̀ òun náà ló kó ẹ̀yẹn ọkùnrin mi wà kò ní iṣẹ́ kò ní wà kò lọ́rọ̀ rí lẹ́nu kò wúlò bí ọba sí nílé gan kò sẹ́ni tí ó mí ìṣe pé ò sí nílé ṣérú àwọn là ń sọ à ń sọ̀rọ̀ àwọn ọkùnrin alálùbáríkà tán wà responsible tán lọ́rọ̀ rí lẹ́nu tí wọ́n ń gbọ́ bùkátà tí wọ́n wúlò tó ṣe pé bí wọn ò bá sí nílé èèyàn mọ̀ pé dádì ò sí nílé ń tà ń sọnù à ń sọ ọkùnrin gidi òbò ìkárí ara ayé arọ́run náà kó sàn tán wúlò là ń bá wí ni àwọn ọkùnrin míì wà gan bẹ́ẹ̀ bá rí ìwà tí wọ́n ń gbòòrò gan ẹ mọ̀ wípé obìnrin tó bá jókòó ti rú hàn yìí ọlọ́run lọ́wọ́ bí ṣe ń kóòpù gbèsè ayé ìyẹn ọkùnrin míì wà tó ṣe pé inú igbó ló yẹ wọ́n kọ́lé wọn sí lọ́dọ̀ wọn kan àti wọn yọjọ́ mọ́ gbé kọ́ yẹ wọ́n mọ́ gbáàrin èèyàn gan débi wípé obìnrin ó jókòó tí ẹ̀ nù lé ṣérú yún là ń sọ àwọn ọkùnrin tí wọn ò bá wúlò kò sí tóbìnrin jókòó tí mú ṣe nínú ilé wọn ọkùnrin míì wà tó ṣe wípé bóbìnrin bá ń soríire nínú ìgbésí ayé rẹ̀ báyìí inú wọn mọ̀ bàjẹ́ ni ṣérú ọkùnrin bá ń là ń sọ mo béèrè gbò àbọ̀kùnrin míì tó ṣe pé gbogbo ásẹ́ẹ̀tì tó ní láyé ẹ̀ náà ló kó ẹ̀ gbogbo wọn tó ti fo kóńdò kò sí kankan tó jókòó tì ìkànlé ní òǹrẹ́yàn kan òǹkúrò ọkọ̀ òǹkórè òṣìṣẹ́ ọdún mẹ́jọ mo ti mọ̀ pé rọ́ nípa ọkùnrin okòrè ò ní ṣiṣẹ́ fọ́dún mẹ́jọ ó jókòó tì òun wá rè béèyàn kan pàdé wá bóun sùn báyìí bóun ṣe fẹ́ kó lọ ilé ẹ̀ nìyẹn mo ní ẹjẹ́ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kẹjọ kó síbi tẹ́ ẹ wà sẹ́ni tó dóyin lẹ́ẹ̀kan tẹ́ ẹ fẹ́ lọ kó sínú ilé ẹ̀ gbogbo wọn tó ti fo kóńdó kí ló dé tán jókòó tì tó bá jẹ́ pé wà rẹ̀ dáa mo béèrè wò àbí òfo kóńdó yàn mí rì àwọn tó ti fi okó yẹn dó okó tẹ́yìn dó tẹ́ ẹ fẹ́ lọ di mario síbẹ̀ àwọn tó ti fi dó kí ló why did you meet him single if he's a good man he will not be single àìmọye ọkùnrin olórí ibú ọkùnrin ẹni àìjírí ẹni àìjíkò ṣerú àwọn là ń sọ pé kóbìnrin ó jókòó tì bóòlù obìnrin gan ṣe gbà fún irú àwọn gan in the first place àwọn ọkùnrin tèmi bá wípé kàn obìnrin ọmọ kòkó ńlé wọn àwọn ọkùnrin alálùbáríkà tí wọ́n wúlò tí wọ́n lówó lọ tí wọ́n níwà tí wọ́n jákùnrin alálùbáríkà hàn lèmi bá wí o kì í ṣe ọkùnrin olórí ibú tí wọ́n jí láàárọ̀ tí wọ́n mọ̀ ṣépè fóbìnrin tí wọ́n mọ̀ embarrass obìnrin tí wọ́n mọ̀ gaslight ẹ̀ kì í sàn bí narcissist o torí gbogbo yín lẹ̀ ń dára yín nú dùn lórí comment section kì í sàn olórí ibú lèmi bá sọ o àwọn olóríire ọkùnrin olóríire tí wọ́n wúlò tí wọ́n wà responsible tó ṣe wípé bí wọn ò bá sí nílé gan-an wọ́n ránṣẹ́ sí wọn ìsàn ọkùnrin tó ṣe pé bí wọ́n bá ń tàràfù oṣù kan báyìí wọ́n mọ̀ ní kílé tí wọn ò kúkú sọ di bí oṣù bíi mẹ́fà kẹ́ ẹ kúkú lọ kẹ́ ẹ mọ̀ dè mọ́ ìṣerú àwọn là ń sọ alálùbáríkà ọkùnrin là ń sọ kóbìnrin ó jókòó tí ọ̀ kí wọ́n mọ̀ kúrò nínú ilé wọn ọkùnrin míì wà náà òjòbìnrin ó soríire àna òjòbìnrin kò ní láárí bẹ́ẹ̀ ni tí ọba ṣe ìsìn tí wọn ka voice note ọ̀fẹ́ mọ́ gbogbo ìgbà mo ṣe ń ka voice note lọ́fẹ̀ẹ́ àwọn obìnrin míì wà tí wọ́n drop voice note ìkan tiẹ̀ ní tóun bá jókòó ṣọ́ọ̀bù báyìí tí ò bá ti sọ́jà ń ṣọ́ọ̀bù ohun tí gbogbo ẹ̀ rí wórówóró tán èèyàn béèrè ọjà tóun ní àkósí tán béèrè igbá tóun ní kò sí tán béèrè àwo inú ọkọ̀ wọn ọmọ ọdún yọ ọmọ rẹ́rìn múkẹ́ níjọba ti wọ ṣọ́ọ̀bù òun báyìí tọ́jà bá ti kún bẹ́ẹ̀ yóò dijú mọ́rí kókókókó ní sọ́kùn ẹnu sọ́kọ́nu àbọ́kọ́ tí wọ́n fi ń kọbì à ń sọ̀rọ̀ àwọn alálùbáríkà èèyàn àwọn èèyàn gidi àwọn tí wọn ò wúlò náà ń tẹ kọ́mẹ́ǹtì ta ní bẹ́yìn wí ọgbọ́n ọkùnrin tí ọba ti wúlò kóbìnrin ọgbọ́n báàgì ẹ̀kọ́ kó nù ilé ẹ̀ ní tó bá ti jòkóó tó lórí ibú ọkùnrin ò lè róríire ṣe bó ọba gbóríire kó nílé bá rẹ̀ gan yóò padà tẹ̀ ọ́ mọ́lẹ̀ yóò tì orí ni yìí ṣe irú àwọn là ń sọ gbogbo ẹ̀yin ọkùnrin olórí ibú tẹ̀ wúlò tó ṣe wípé bẹ́ẹ̀ bá ti róbìnrin olóríire tẹ́ bá ti róbìnrin alálùbáríkà báyìí inú yín ọmọ bàjẹ́ ni kò yẹ kẹ́ irú yín olóbìnrin lé yẹ kẹ́ lóbìnrin lé ìwọ̀nba oríire tó ṣe kú ọ̀gán nílé bá rẹ̀ kó tó fẹ́ gbogbo ẹ̀ lẹ́ti tẹ́rì gbogbo sàtífíkèètì ẹ̀ẹ́dì ó fi ṣiṣẹ́ alálùbáríkà èyí okòwò ẹ̀ẹ́dá lókòwò ìmí inú yẹn bá ti fi tó bá ti fowó tí ò ní láárí kan lẹ̀ báyìí gbogbo àgbáyé ní ó pè tí ọmọ sọ fún ọkùnrin mi orí ẹ̀ ò pè ó wulẹ̀ dàgbà ní kò dánú
òun olóko kò mẹ́bí ẹlòmíì báyìí ẹ̀ lè fàbúrò yín tí ẹ̀ lè fọmọ ọ̀dọ̀ tí gbogbo ọmọ ní ó ti dó tán kó tó di pẹ́ dé tí irú ọkùnrin bá ń là ń sọ. Àwọn obìnrin míì gan wà gan bí wọ́n bá kẹnu bọ̀rọ̀ èmi máa ń níbò ní wọ́n ṣe máa ń jókòó ti irú ọkùnrin míì wà tí èèyàn ò lè fi hàn 24 hours wákàtí kan báyìí ò lè fi déètì wọn tí irú ọkùnrin bá ń là ń sọ. Àwọn ọkùnrin tó ṣe pé bí wọ́n bá wà nínú ilé gan kò ní sálàáfíà ń bẹ bí kí wọ́n jáde kí wọ́n mọ̀ sí ilé bẹ́ẹ̀ ni ṣe máa ń rí. Irú wọn obìnrin ìyàwó wọn mọ̀ dóko mọ́ láàánú. Àwọn ọkùnrin míì wà tó ṣe pé obìnrin ní ń bọ̀ wọn ò ní ń bọ̀ wọn sanwó ilé ìwé ọmọ ò ní ń bọ̀ wọn gan. Irú wọn ìsì tún ní wà ẹ̀yin ẹ lọ ṣèwádìí ẹ rí wípé àwọn ọkùnrin tán wúlò wọn ìtún ní wà. Àwọn ọkùnrin tán máa ń ní wà tán máa ń wà responsible ọmọ náà tún máa ń dáa tán máa ń lọ́rọ̀ rẹ̀ lẹ́nu wọn ni wọn ìsábà ní lọ́ọ̀kì obìnrin gidi. Ṣé ẹ rán ọkùnrin olórí ibú ọkùnrin òfò tán wúlò àwọn obìnrin gidi máa kó sí lọ́wọ́ Ọlọ́run nìkan lọ́mọ bó ṣe ṣègbésí ayé báhùn kọ́lọ́mọ jà síse ìwọ obìnrin tó bá ti mọ̀ pé narcissist ni ẹni tó jókòó tì tó ti rí pé gaslighter ni gaslighter náà tí wọ́n mọ̀ wùwà burúkú nù ilé tí èèyàn rò pé èèyàn gidi ní tán mọ̀ ṣe dáadáa ń ta tán mọ̀ wùwà burúkú nù ilé tó bá ti wá ń rojọ́ wọn tó ń fẹjọ́ wọn sùn èèyàn mọ̀ rò pé rọ́lọ́ ń pa gaslighter nù wọ́n mọ̀ paint wrong scenario ara àwọn attribute àwọn narcissist ni kò yẹ kó obìnrin ó jókòó sí irú àwọn olórí ibú ni wọ́n gbogbo wọn tí wọ́n bá ti fi hàn rí irú wọn ìníyàwó nílé ẹnìkankan ìjókòó tí hàn obìnrin tó bá pẹ́ jù nínú ilé wọn ní ó lò bí oṣù bíi 6 obìnrin tó bá jókòó ju oṣù 6 lọ́nú ilé wọn yóò padà ní mental problem ni à ń sọ̀rọ̀ pàtàkì à ń sọ̀rọ̀ pátákó à ń sọ̀rọ̀ ìyẹn alálùbáríkà àwọn tó ṣe wípé àwọn ọkọ téèyàn fi ń tọrọ ọkọ àwọn tí wọn ò wúlò náà ń tẹ kọ́mẹ́ǹtì a rí kọ́mẹ́ǹtì orí burúkú kan lórí fídíò yìí màá gbẹ́ni unblocking ni àwọn obìnrin tá a ní kan ó jókòó sílé ọkọ iná obìnrin tí wọ́n fọ́kọ rí tí wọ́n fọ́kọ alálùbáríkà tó wúlò tọ́mọ sẹ́ẹ̀nsẹ́ tọ́mọ wúlò ọkùnrin nínú ayé obìnrin yìí sàn ọkùnrin tó ṣe pé wọ́n gbọ̀n sínú ayé obìnrin gan ayé obìnrin gbádùn ayé obìnrin bẹ́tà mo béèrè wò ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń gbọ̀n bá kú òun ilé ọkùnrin ni wọ́n ó tó soríire mo tiẹ̀ láǹtí kan tí mo dámọ̀ aládùúgbò wa ní ń gbọ̀ wà lọ́dọ̀ ọkọ òbú kan tó lóun fẹ́ ń gbà náà ó dúdú ọ̀họ̀ọ̀họ̀ bíi táyà Camry ni ń gbò kú lọ́dọ̀ bọ̀dá ni mo tó mọ̀ páǹtí yìí sí èèyàn dúdú kì í sí èèyàn dúdú èèyàn pupa ni orí ibú tí yún kó bá ń tí ń ló fà táǹtí ń fi dúdú gbà náà ilé èèyàn dúdú ọ̀dà o èmi náà dúdú o bí àǹtí complexion rẹ̀ ò jáde rárá nígbò tó fọkùnrin alálùbáríkà ńlá yẹ ẹni ẹlẹ́ni tó dà ó ti wà ní Canada ní ìsìn kó sì Nàìjíríà mọ̀ bẹ́ẹ̀ ni bọ́ bá ti fọkùnrin olórí ibú bò ló ṣe fẹ́ soríire lọ́dọ̀ olórí ibú ṣé wọ́n mọ̀ pé ń gbọ́ bá dúró wájú mírọ̀ tó ti fọ́ tó bá ti fọ́ o lè gé orí ẹ̀ sí láàjì o lè gé ara ẹ̀ sí yáàfù kó ṣe ọkú gúdú kó ṣe ọkú ń bọ́ kó ṣe ọrú gúdú tàbí kó fún ẹ ní wrong image of yourself nígbà tó bá ń wo ara rẹ̀ níwájú dígídígí tí ọ̀dà àmọ́ tó ti fọ́ wrong image bóun ṣe rí ló ṣe máa gbé wọ jáde because ó ti fọ́ àmọ́ tó bá ṣe dígí tó tí ò fọ́ ni correct image ẹ ló máa gbé jáde fún ọ bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tó bá fún lórí ibú ọkùnrin ọmọ rò pé nǹkan ń ṣe ọ ni nǹkan ò sì ṣe ọ ó dìgbà tó bá kú òǹbẹ kó tó soríire gbogbo ọkùnrin tí wọn ò wúlò ẹ kó nù ilé wọn inú igbó ilé irú wọn kò yẹ wọn máa gbá àárín èèyàn tẹ́ bá sì ti rán ọkùnrin wọn àwọn míì wà nù wọn tí wọn máa fáyìn ẹlòmíì ọkùnrin míì gbogbo asẹ́ẹ̀tì tó ní láyé òun náà ni bíútì ẹ̀yẹn irú wọn máa bírèkì áàtì ni wọn ìwúlò ọlọ́ọ̀bá ń gbọ́ pàápàá jùlọ tí wọn máa de táì tí wọn máa wọ súùtù ìmí inú wọn ìníwà wọn kàn máa fáyìn ní okó wọn gan ìṣiṣẹ́ oko wọn kì í ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ṣe ń jì lápò wọn ní ṣíṣì ṣe é ráwọn artisan tán mọ́ ṣiṣẹ́ agbára tẹ́ ẹ mọ́ fojú di tẹ́ ẹ mọ́ rò pọ́n àfáàyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ló níwà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa tọ́jú ìyàwó gbogbo artisan náà ó yẹ kàn náà fóbìnrin tó fáyìn ó yẹ kàn fóbìnrin tó kàwé ọlọ́run gbọ́ ó yẹ wọn fẹ́ fine girl wọn fẹ́ fine woman wọn fẹ́ beautiful woman bẹ́ẹ̀ mọ̀ lẹ́yìn fẹ́ fine boy kiri àìmọye bí èmi rí fine boy èmi èfíríkì àìmọye fine boy tó kó ẹ̀ ọ̀gbádùn àìmọye fine boy tí wà rí ọ̀dà tí ọ̀lọ́rọ̀ rí lẹ́nu à ń sọ̀rọ̀ ọkọ gidi ọkọ alálùbáríkà ọkọ tó ṣe pé tó bá fi hàn lẹ̀ ó mí sí wọn àníkàn obìnrin ọmọ fi hàn lẹ̀ bí òṣọkọ a mọ̀ ṣe bí olórí ibú bí narcissist là ń sọ ni òbò kárí ara ayé ará ọ̀run náà ná kó àwọn tí wọn ò wúlò tí wọn ọ̀gbádùn náà lọ́n tẹ kọ́mẹ́ǹtì kí là ń wí kí náà ń sọ àwọn ọkùnrin gidi lèmi ń bá wọn ọkùnrin alálùbáríkà ìwọ tó bá fẹ́ ọkùnrin olórí ibú tí ò wúlò tó ṣe pé ṣe ni ó tàn mọ́ jíwò rẹ kó tí ọmọ ọ̀nà tó gbogbo burúkú bọ́ ọ bá jókòó náà léèyàn ayé àárún ni
àwọn òbí ẹ̀ gan bó ni wọ́n ṣe fẹ́ jèrè ẹ̀ àwọn tí wọ́n bí ọ tí wọ́n tọ́ ọ dàgbà tó fi tójú bọ́ ńgbọ̀ ọ̀bá nífọ̀kànbalẹ̀ ń bí ọ wà bó ló ṣe fẹ́ náwó ọ̀ràn lọ́wọ́ sí ọ. Mo béèrè wò gbogbo owó téèyàn bá fóbi èèyàn gbóbi èèyàn bá dàgbà kì í ṣe pé kébi ọmọ bá pò bí èèyàn ń fọn owó ńlá lùbàríkà fúnra èèyàn ni bọ́ọ̀ bá fún ẹlòmíì ò fún ọ bẹ́ẹ̀ báyìí ní ẹ̀sìn àwọn òbí mi gan wà tó ṣe wípé tí wọ́n fi lo 200 years láyé ibi ò lè kún pọ́n pẹ̀lú iṣẹ́ tí wọ́n ti ṣe é lẹ̀ àmọ́ ń gbọ́ ọba lọ wà lábẹ́ ọkùnrin tí ò wúlò fún ọ kó o tó pawó tí kò lọ gbogbo wọn tí wọ́n ń bọ́ dòwò pọ̀ tán jọ jẹ́ business partner rẹ gbogbo wọn ló ti ya ìtàn tó ní ń fi ọ ni. Bó ló ṣe fẹ́ náwó sàn òbí ẹ̀ kí wọ́n lè ṣàdúrà fún ọ kó o lè ṣàlùbáríkà o ò lè irú ọ̀tá alúwọ̀ báwọn ò lè lálùbáríkà lábẹ́ irú ọkùnrin báwọn ọ̀tá èèyàn ò lè lálùbáríkà ń bẹ̀ ń gbé pé gbogbo wọn tí wọ́n ṣàdúrà fún ọ tó lálùbáríkà gbogbo wọn kò jẹ́ owúlò fún ọ ìrèwádàánú lágbo kàkí láǹfààní orógbó rẹ̀ tó pátí ọ̀lẹ́ látọ̀ jẹ́ tí òdùn igiri òṣè dáná ewé rẹ̀ náà òṣè pọ́nkọ. Mo béèrè wò tó bá ti mọ̀ pé irú ọkùnrin bú bá ń lọ fẹ́ kó tètè wá bó ṣe gbọ́n báàgì ẹ̀ tó bá gbọ́n báàgì ẹ̀ ò lè bọ́kùnrin alálùbáríkà pàdé gbogbo tí wọ́n ṣe ọ́ lóore tí wọ́n fi ọ́ lọ́kàn balẹ̀ kò ní jẹ́ wọ́n associate pẹ̀lú rẹ̀ bó bá ti rẹ́ yìí yọ́ lọ́n fẹ́ ni bó bá rí tóun yọ́ lọ́n fẹ́ ni káfí ọlọ́mì balẹ̀ ohun tó sì jókòó tí kò fún ọ́n dùnú ìrèwádàánú lágbo kà bó bá jáde irú inú ilé báwọn ọkàn rí ọba lẹ́ ń bí ọba lọ ọkùnrin mi wà tó ṣe pé kéèyàn ò single gan ọbẹ̀ tàjú kéèyàn ò fi hàn lọ. Bẹ́ẹ̀ ni ọba àti bímọ mẹ́jọ fún ọ ìyẹn ò ní túmọ̀ ayé rẹ lọ́kọ̀ọ̀kọ́ wá ná bó bá ní stability tó get yourself back bó bá jókòó ti narcissist wọ́gun ò ní pẹ́ ní mental problem torí ń gbọ́ bá yá ṣe lọ́mọ dárojọ́ tọ́mọ wò pé àbí nǹkan kan ń ṣe ọ́ ni tí nǹkan kan ò sì sí ọ́ wọn ọkùnrin tí ò wúlò wọ́n pọ̀ yanturu tí wọ́n ń wó obìnrin tí ọmọ fún ọ lówó gbogbo ọkùnrin tí bá ti ń gbowó lọ́wọ́ obìnrin ó ti ta kádà rẹ̀ fún irú obìnrin irú ọkùnrin báwọn ò lè soríire bó ló ṣe fẹ́ soríire lókè lọ́wọ́ afúnni ẹgbẹ́ ṣùgbọ́n tó fún yàn ilẹ̀kùn tiẹ̀ òdùn gbàgbà àgbàrì àfi mú wá bó bá ti ń kówó obìnrin bó ló ṣe fẹ́ gbérí gbogbo bùkátà tó yọ ọgbọ́ obìnrin ń bọ́ ọgbọ́ ọlọ́run náà gbọ́n gbogbo òbùkún tó yọ wọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ obìnrin ní ọmọ lọ ìwọ ti réyàn kan tó jẹ́ fúnni tó wá kùsẹ̀ rí afúnni èékùsẹ̀ ọkùnrin tó bá wúlò gbogbo òbùkún inú ilé ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́run ó darí gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ ni ọkùnrin míì wà tó ṣe wípé obìnrin ò ní kú òun ilé wọn kò sì ní kún ọ̀lẹ́ ìmí ìwà gan tó ṣe wípé tó bá wúlò tó responsible tóbìnrin gan tó fẹ́ hùwà burúkú sí yóò make sure pé òun ọkọ̀ ọ̀lẹ́ òun ọ̀jáwé fún un toró ti mọ̀ pé wúlò fóun ọkùnrin tó bá dá obìnrin ìfihàn lẹ̀ kódà gan tó bá fẹ́ take advantage wípọ́ dá kọ́ hùwà burúkú sí gan tó fi gbígbá lórí tó rọ́pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n responsible wọn ni wọ́n fún obìnrin bú wọn ni wọ́n kó sọ́wọ́n obìnrin bú irú obìnrin báwọn yóò mọ̀ rí nǹkan jiyàn ni yóò mọ̀ wà burúkú sí yóò mọ̀ gbóbò pamọ́ kò ní dáná fún un kò ní ṣe dáadáa sí kò sì ní kọ̀ọ́lẹ̀ irú wọn ẹ ti mọ̀ pọ́kùnrin dáa ni bí ọ̀bà dáa ìyàwó rẹ̀ yóò ti kọ̀ọ́lẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n ti mọ̀ pé ó ní aspect kan nínú life ẹ̀ tó dáa torí ìyẹn kò ní torí ẹ̀ kọ̀ọ́lẹ̀ ká jáwé fún un toró ti mọ̀ wípé yóò mọ̀ fóònù lówó bẹ́ẹ̀ ni ṣé mo wọ́pọ̀ lọ́kùn orin ọlá wípé wọn ò fẹ́ ṣe rógún o wọn ò fẹ́ pé méjì o wọn ò fẹ́ pé mẹ́ta wọn ò fẹ́ pé mẹ́rin wọn náà ṣe mọ́ rò pé bóyá da ifọ̀ sí bóyá ó bẹ́tà èèyàn tó ti níyàwó tó o bá rẹ́ni tó mọ̀ pé religious belief òun fààyè gba òun lè fẹ́ yàwó tó pọ̀ ó bẹ́tà ju kú lọ rè fẹ́ divorce lọ sọ wọn pé wọ́n mọ̀ jókòó pé àdìvọ́sí èmi ìwé nìkan lọ́wọ́ à ń bẹ̀ torí ìyàwó rẹ̀ ti lọ òkè mi ló ṣe tí ìyàwó rẹ̀ fi lọ ló béèrè gbò ọlọ́mọlọ́mọ òun ọ̀dà ìwọ lọ́rùn lẹ́rù lọ́nà oko ṣé bá sùn àṣọ lówó rẹ̀ ó pè bó ṣe rí mo béèrè wò ẹ̀yà ńlá adìẹ àwọn sì wọ́n ní ọpẹ́ ní ọ̀ǹtà bó bá ń bógun tí ń bọ́gbọ̀n sọ lówó rẹ̀ ọ̀tà mo béèrè wò èèyàn tó jẹ́ divorcítọ̀ ní ìyàwó rẹ̀ ti kókó nílé rẹ̀ kò sì bẹ́ẹ̀ mọ̀ tí wọ́n fẹ́ rè jókòó tì ebi wọ́n bá dá ṣé ìyàwó rẹ̀ ilé rẹ̀ bá sùn àṣẹ ìyàwó rẹ̀ ó kó ń bẹ̀ kò lè kó ń bẹ̀ bọ́ bá kẹ́rù kó ń bẹ̀ gan kò ní jáwèé fún un toró ti mọ̀ wípé bẹ́ẹ̀ mọ̀ fún obìnrin kan wà tó ṣe wípé òun ò ní dúró òun ò ní ṣe òun ò sì ní jẹ́ ní tí ó ṣe òun ò sì ní kọ́kọ́ ńlẹ̀ ọ̀tọ̀ láàyè irú ọ̀wọ́n ṣùgbọ́n tó ti mọ̀ wípé ọ̀ fẹ́ ṣorogún lọ ń dúró lọ́n wá divorce kí sórí ẹni tí obìnrin sì jókòó lé ẹ̀ ọlálùbáríkà ní bí ọba lálùbáríkà obìnrin kò sì kẹ́rù yóò ti kú ń bẹ̀ kọ́ ọ̀rọ̀ rẹ̀ kọ́ tó lọ
kọ́ rore kọ́ tó ṣe ọkùnrin ibú kọ́ lè mi bá wí ọkùnrin alálùbáríkà tí wọ́n wúlò tí wọ́n sálùbáríkà yìí sàn tẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ kó guiding tẹ́ mọ kó ṣẹ̀dá yín tẹ́ mọ kó guiding pé ọlọ́mọ jẹun ṣàgbákò ru ọkùnrin báyìí kì í sàn wọn là ń bá wí ọkùnrin tí ò wúlò kó kúrò lórí péèjì mi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọn ò wúlò ìbí wọn bá fẹ́ yàwó gan wọn ní ló yàwó tí wọn fẹ́ ọdún kìíní ọdún kejì wọn ò fẹ́ yàwó wọn ò gbé yàwó jù nù ilé oko bú wọn wọn rè mọ́ fi kàn káàkiri ni gbogbo wọn tí ò yẹn wọn ó dó ni wọ́n mọ̀ ọ́ dó ọkùnrin míì wà tó kórè òṣìṣẹ́ mọ́ tí ò sì sọ yọ́ máa hùwà burúkú obìnrin bá ti wá sùn tí yọ́ máa jágbe mẹ́ni ẹlẹ́ni yọ́ lẹ́ni ẹlẹ́ni rùn ìwọ gan lọ sí rùn tó ń rùn bí òbú àrèrè ìwọ lọ ń rùn tó rókò rí òṣìṣẹ́ mọ́ ìmíì sì wà tó kò rẹ̀ ń ṣiṣẹ́ tí ò mọ̀ mọ́dọ̀ yàwó tó fẹ́ sọ́kùnrin nù sọ́kọ̀nù àbọ̀kọ̀ ọkọ̀ tí wọ́n fi ń kérò so ẹ̀yin tẹ́ ìwúlò kọ́ lèmi bá wí o ẹ̀yin tẹ́ ìwúlò kọ́ ìwọ tó bá ti mọ̀ pọ́kùnrin tó fẹ́ kó wúlò fún ìgbà tó wà ń ṣiṣẹ́ gan ayé ẹ bẹ́tà tètè wá bó ṣe gbọ́n bàtà rẹ pé kó bá gbọ́n bàtà rẹ àlè náà lọ́mọ yàn ọkùnrin míì wà tó ṣe pé àlè ní fún ní support ìyàwó tí ìyàwó fi ń rówó fi ṣe bẹ̀ yóò tún jókòó yóò tún jẹ oúnjẹ yẹn ó ti jòbò ìyàwó ẹ̀ mú oúnjẹ nu ṣe bí jẹ́jẹ́ rẹ lọ wúlò mo béèrè wò jẹ́jẹ́ rẹ lọ wúlò èrè wá dànù lágbo ká pọ́ fi ọ̀gan ọkàn alálùbáríkà lèmi bá wí o kì í san ọkùnrin tó ṣe wípé bóbìnrin bá fẹ́ soríire gan lábẹ́ wọn wọn wà bí wọn ṣe dàǹbarú oríire ni sáàyàn là ń sọ sáwọn yẹn là ń sọ sọ̀rọ̀ àwọn alálùbáríkà wọn sọ̀rọ̀ tó èmi ò a rí kọ́mẹ́ǹtì òfò kan bíi ṣáyín sí blọ́ọ̀kì kìíní gbogbo àwọn obìnrin tí wọ́n fọkùnrin bú tí wọ́n ń kóòpù kí wọ́n ń kóòpù ẹ jẹ́ gbàdúrà kọ́ lọ́hùn kórì rẹ kọ́ yọ kúrò nínú ìṣòro tó wà rí rẹ yọ kúrò nínú ìṣòro àìmọye obìnrin tó ṣe wípé ọkọ tó fẹ́ ní òjò sóríire tó ti mọ̀ pé lóríire alálùbáríkà èèyàn tọ́lọ́hùn kẹ́ni tó múra gbogbo wọn tí wọ́n ṣe lóore tí wọ́n ṣe lálùbáríkà gbogbo wọn pátápátá ló ti lé kúrò lára ẹni ẹlẹ́ni irú wọn yìí sì ní nǹkan kan tí wọ́n fòbìnrin wọn they don't have anything to offer a woman lẹ́yìn ẹjọ́ ọbú ẹjọ́ láabi wọn ò ṣe wọn sì ní jẹ́ni tí ó sì ó sì gbogbo oríire tóbìnrin kó wọnú ilé rẹ gbogbo bùkún tọ́lọ́run fún èèwọ̀ làrítọ́ka sí tó jẹ́ orí mẹ́ǹtẹ́ nínú gbogbo rẹ̀ à ń sọ̀rọ̀ èèyàn gidi akúṣẹ̀ náà jọjú ń sọ̀rọ̀ akúṣẹ̀ tí ò wúlò ṣé àbáyé ní ìsìn èèyàn lè kúṣẹ̀ nù wà èèyàn lè kúṣẹ̀ nù ọ̀rọ̀ ẹnu a bá ń sọ̀rọ̀ akúṣẹ̀ kò túmọ̀ sẹ́ni tí ó ní ṣe ń jí lápò ṣé àbáyé ní ìsìn kálukú wá ṣẹ́ṣe kálukú wá bí ó ṣe kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ ẹ̀kọ́ ọ̀wà dúdú ọkùnrin míì gan lẹ́kọ̀ọ́ bòbìnrin gbé bóbìnrin bá ṣe bẹ̀ báyìí yọ́mọ jágbe mẹ́ni ẹlẹ́ni ni bóbìnrin bá dáná fún yọ́mọ kò ní appreciate nǹkan kan kí là ń bá kiri bí olóbìnrin ò ṣe ní kú ònú obìnrin tó bá jókòó ti rú ẹni gangan ọ̀fẹ́ràn ààrẹ ẹ̀ ni. Landness home and property gbogbo olóríire obìnrin gan lè ralẹ̀ lọ́dọ̀ landness home and property nísìn ọkùnrin àtobìnrin gbogbo ẹ̀tọ́mọdé tàgbà ẹ̀já patronize landness home and property bẹ́ẹ̀ ni wọ́n nílẹ̀ ní Òmù Ẹ̀pẹ́ wọ́n nílẹ̀ lọ́jọ́ Ìbàdàn wọ́n ní Morayo Estate ibikíbi tá a bá ti fẹ́ ilẹ̀ wa bẹ́ẹ̀ ni kí ẹ jẹ́ kí a béèrè landness home and property ilẹ̀ tá a bá rà lọ́dọ̀ wọn immediate allocation ni kì í ṣe pé ńgbẹ́ bá sanwó ilẹ̀ ńgbọ́ wá tó bí oṣù bíi 6 lẹ́tọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ wá lọ gbalẹ̀ ilẹ̀ landness the moment tẹ́ bá ti sanwó yín ni wọ́n ti allocate ilẹ̀ fún yín gbogbo corner piece gbogbo everything wọ́n ti accumulate ẹ̀jọ́ sí orí owó yín tẹ̀sán ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ mọ́ sanwó corner piece ní ọ̀tọ̀ dábàá yìí nísìn kí n tó mọ landness home and property land kan tí mo ṣe kódà sọ̀rọ̀ tí allocate ẹ̀ gan dè ní àtúnṣẹ̀ṣẹ̀ mọ́ sanwó corner piece lọ́tọ̀ ni ẹ pé mo ti mọ irú landness kó tó dìgbà náà ni bóyá bẹ́ẹ̀ ni mo bá ti ṣe tí mo fẹ́ ṣe àmọ́ tí wọ́n tún yàtọ̀ kódà nígbà tán sọ fún mi gan I was so surprised torí tèmi tí mo ṣe kí n tó mọ̀ wọ́n mí ìgbàlẹ̀ ń dàrọ́ yìí landness home and property ẹ̀já pé wọ́n 09066989877 09066989877 landness home and property lájá sí a lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp ṣàbáyàn lẹ́wọ̀n wọ́n the moment ẹ bá sì ti ra lẹ́yìn ni wọ́n fún yín ẹ lè lọ wò kẹ́ ẹ tó sanwó ẹ sì lè sanwó kẹ́ ẹ tó lọ wò it all depends on your intention èmi èhèrà tí ọba ti lọ́mọ nínú ṣàbáyé náà sìn tested and trusted ní gbogbo advert tẹ̀ bá rí lórí péèjì mi ṣòye wa
ẹja kàn sí Landness Home and Property fún gbogbo àwa tá a bá sì fẹ́ ra acres náà ilẹ̀ pọ̀ gan yanturu ó wà níbi London Road Odò Ìràgùṣì ní area bí London Road yẹn ilẹ̀ wọn wà níbẹ̀ then wọ́n nílẹ̀ ní àjà wọ́n ní òmù ẹ̀pẹ́ lẹ́kọ̀ọ́ ṣóyé wa wọ́n ní Lẹ́kì náà it all depends on our location bí tá a bá ti fẹ́ ẹ jẹ́ kí a pè wọ́n nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí ní 090 66 98 98 77 Landness Home and Property ibẹ̀ ni ajá sí àwọn ọkùnrin alálùbáríkà lè mi bá wí o yìí náà tí wọn ò wúlò tó ṣe wípé ó dìgbò obìnrin bá kówó dé kí wọ́n tó rówó náà à ń sọ̀rọ̀ ọkùnrin tí wọ́n wúlò lèmi ń bá wípé kóbìnrin ọmọ kòkó nílé wọn ọkùnrin míì wà tó ṣe wípé olóko kò mẹ́bí ní ọkọ̀sẹ́ni tí wọn ò lè dókọ̀sẹ́ni tí wọn ò lè bá sùn irú ọkùnrin báwọn ò wúlò rárá ọkùnrin míì wà tí wọ́n mọ̀ fìyà jẹ obìnrin tí wọ́n mọ̀ nu obìnrin tóbìnrin tán mọ̀ frustrate ayé obìnrin tó bá kó lábẹ́ irú ọkùnrin gan ṣàbáyé ní ìsìn ẹlẹ́dàá rẹ ọlọ́run rẹ yóò jọra ọkùnrin alálùbáríkà torí ìwà abúté yìí wù sí ọ ẹ̀yin tẹ́ ń wùwà abú sóbìn ńjọ́ ọlọ́run bá máa yọ obìnrin báyìí bí ẹ ń yọ jìgá báyìí ni bí ẹ ń yọ jìgá in fact òun gan ò ní pílánù ẹ̀ ti tẹ́lẹ̀ níbi ètò tọ́lọ́run ní fún kó wá sọ àwọn alálùbáríkà lè mí bá wí ọkùnrin tó bá wùwà abú wá bó ṣe gbé ìṣẹ̀dá rẹ̀ kúrò lábẹ́ irú ọkùnrin bá torí bọ́ ọba jókòó tì ọlọ́run jẹ́ oṣù orí ibú gbẹ̀yìn o tó ẹ ṣeun.